Africa Content TV. With the Unity Cup in Isai, I'll leave you in the hands of Mr. Sports as he runs the commentary for this match. ṣùgbọ́n aṣọ́lé fún ikọ̀ Ìṣẹ́yìn City Adéròjú Idris ó ní ẹyọ kan tí Ìṣẹ́yìn United gbá wọlé olówá bẹ́ẹ̀ ni a máa wá bẹ́ẹ̀. nọ́mbà karùn-ún fún Ìṣẹ́yìn City ìmpẹ́sínà Fọlọ́runṣọ́ Òkìkí jai àwọn ilé ilé gé àbúrò mọ́mí wọn o wọ́n mọ bọ́ọ̀lù gbábí kà sí nǹkan. Wọ́n ní super agent kan wà ń bí iṣẹ́ tó máa ń ṣe ni pé agbábọ́ọ̀lù tó bá dáa ìwọ tó bá ti gbá bọ́ọ̀lù tó dáa tí orúkọ rẹ ti wà nílẹ̀ kó kí ẹ kú oríire tẹ́ ẹ bá gbàgbé nílùú Òkè-Ò níbi tá a ti yí koto níjọ́sí nígbà tí ìdíje yìí fẹ́ bẹ̀rẹ̀ ní gbọ̀ngàn ìlú Òkè-Ò town hall ẹ mọ̀ pé Honorable Shina Peller ṣe àdéhùn kan wípé àwọn agbábọ́ọ̀lù tó bá ṣe dáadáa nínú ìdíje yìí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù nílé òkèèrè àti lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n máa sign àwọn ọmọ yìí. Mo láyọ̀ láti sọ fún wa pé àwọn super agent wà lẹ́yìn ẹgbẹ́ orí pápá ṣùgbọ́n ẹ má jẹ́ ó kó sí yín lórí ẹ̀yin agbábọ́ọ̀lù ẹ naturally. wọ́n ló ti mú ọmọ kan nígbà tí wọ́n ń jàdù ìpele kẹta wọ́n ní fine lórúkọ ọmọ yẹn ẹ bá ń fún ọmọ yẹn látẹ̀wọ́ òun ti sórí rẹ́ǹtì ẹ̀ láti ìjọba àbílẹ̀ Ìtẹ̀síwájú ṣùgbọ́n gbogbo ẹ̀ ẹ má gbàgbé Ìtẹ̀síwájú Lions kìnìún wọn ó ranjú mọ́ Ìtẹ̀síwájú Rangers pẹ̀lú àmì ayò 3-2 Ọ̀bàniláyọ̀n Ìtẹ̀síwájú Lions ló gba ipò kẹta. ìròyìn tó ń tẹ̀mí lọ́wọ́ ló ní yàjóyàjó wọ́n ní Portable Zazu wọ́n ló ń bọ̀ lójú ọ̀nà láìpẹ́ láì jìnnà ó máa débí ẹ fọkàn balẹ̀.